wa káàbọ̀ sí abala ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ilé tó tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan tó ní agbára lánàá ní Kaduna níbi tí arákùnrin kan tó ti bóyá ó fẹ́ kí ààrẹ ni o bóyá ó fẹ́ bá ààrẹ ya sẹ́fì ni o ṣùgbọ́n aṣáàrí nínú fọ́nrán kékeré tẹ̀ ń wò yìí níbi tí arákùnrin yẹn nílùú Kaduna ìpínlẹ̀ Kaduna níbi tí ó ti fẹ́ súnmọ́ ààrẹ Tinubu tí gbogbo àwọn ẹ̀ṣọ́ ààrẹ tí wọ́n sì sáré gidigidi pé kó má lọ ṣe ààrẹ ní ìjàmbá ó náà lẹ́wọ̀n lójú ìwòran yín yẹn ṣùgbọ́n gbogbo ìwé ìròyìn pátápátá ló ti gbé bí ààrẹ ṣe sọ wọ́n ní leave him alone ó náà lẹ́wọ̀n lójú ìwòran yín arákùnrin yẹn ó àtáàkì aṣíwájú ó fẹ́ àtáàkì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní wọn ò tí ì mọ̀ a yet to be identified man attempted to breach the security perimeter around President Bola Tinubu on Thursday during an official visit to Kaduna State. The president was in Kaduna to commission the several projects executed by Governor Uba Sani administration when the incident occurred. Ààrẹ ó lọ commission àwọn nǹkan tí gómìnà lọ́wọ́ ní Kaduna tó ṣe ní àwọn nǹkan tó ṣe àwọn oríṣiríṣi nǹkan tí gómìnà yìí tó ń ṣe ibẹ̀ ni arákùnrin yìí tó ti gba àárín èrò kọjá láti lè súnmọ́ ibi tí ààrẹ wà ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní wọn ò tí ì sọ orúkọ arákùnrin yìí mọ̀ pé ọwọ́ àwọn agbófinró ti bà á náà ṣùgbọ́n wọn ò ní ti wọ́n fẹ́ ṣèwádìí fínífíní pé kí ló lè fà á kí ló jẹ yó àwọn òwò ló ràn ní tó fi lè dánrù nǹkan báyìí wò ní nǹkan tí arákùnrin yìí ṣe oná lẹ́ ń wò lójú ìwòran yín yẹn lé abala ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna ẹ jẹ́ ń kà á sí wa létí dáadáa kẹ́ ẹ gbọ́ nǹkan tó sọ o òun náà tó sọ nǹkan kan lónìí tó ní agbára torí wípé wọ́n ní náà ni pé ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti fẹ́ àtáàkì ààrẹ níbi tó ti fẹ́ commission nǹkan tí gómìnà lọ́wọ́lọ́wọ́ ní Kaduna sí ṣùgbọ́n gómìnà ní ìpínlẹ̀ Kaduna tó wá sọ̀rọ̀ ilé tó jẹ lánàá tá a mọ̀ sí El-Rufai ó sọ nǹkan kan tó ní agbára o kí ló sọ gan ó ní anybody that think it is possible for Tinubu to get re-elected is living in another country El-Rufai òun ló sọ̀rọ̀ yẹn òun náà lẹ́ ń wò lójú ìwòran yín yẹn tó sọ nìyẹn o ó ní wípé kì í tún sojú ayé àwọn mọ́ ni ààrẹ Tinubu ó fi jẹ ààrẹ lé àwọn lórí ní Nàìjíríà ṣé ẹni tó wá ń ṣẹlẹ̀ ní Kaduna yẹn abẹ́lé ìta sọ lẹ́yìn kan yẹn ṣé kìí ṣe pé ó jọ gàtí ò jọ gàté wọ́n ṣàn wá gbogbo ọ̀nà láti jẹ́ wípé kọ́mọ ààrẹ Tinubu kò lọ́nà àbí ẹ̀yin ọlọ́gbọ́n ẹ máa fòye gbé o ẹ máa fòye digest ẹ o torí ó ń jọra wọn o. Former governor of Kaduna State Nasir El-Rufai has confidently declared that President Bola Ahmed Tinubu will not ó tẹ̀ sọ authoritatively ó ní will not secure a second term in the 2027 general election, according to Punch newspaper. Speaking through a video shared on his verified X, formerly Twitter, account, El-Rufai asserted that the president's re-election bid is unrealistic, citing growing public dissatisfaction. The former governor, now a prominent figure in Social Democratic Party SDP, stated that only those disconnected from Nigeria's current socio-political climate will believe Tinubu stands a chance. According to him, the ruling All Progressive Congress (APC) and its leadership have lost credibility in the eyes of the electorate, making a comeback impossible. Ohun tí El-Rufai sọ nìyẹn wípé kò lè ṣeé ṣe o kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó tún padà wá lẹ́lẹ́ẹ̀kejì wípé àwọn ó gbìyànjú àwọn ó dẹ̀ sa gbogbo ipá àwọn láti jẹ́ wípé aṣíwájú ò padà wá lẹ́lẹ́ẹ̀kejì o ṣùgbọ́n ẹjá máa wò náà nígbà táwọn ṣe tiwọn ẹ̀sìwẹ́lì ńgbà Buhari wà ń bẹ̀ Buhari tó tiẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́ gan tó bàjẹ́ tó tú gbogbo ẹ̀ ká tí gbogbo ẹ̀ túká yángányángányángán wọn ò jáde ńgbà náà kan ní kò ní ṣẹlẹ̀ kejì o wọn ò jáde ńgbà náà ṣùgbọ́n ńgbà tàṣíwájú débẹ̀ ń sìn wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé tó aṣíwájú àwọn ò ní jó rẹ́lẹ̀ kejì ṣe ìyẹn ní ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ ní Kaduna sọ Nasir El-Rufai náà ní nǹkan tó sọ lórí ọ̀rọ̀ aṣíwájú pé àwọn ò ní gbà o àwọn ò ní gbà kí aṣíwájú that is ààrẹ wa lọ́wọ́lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó tún ṣe ìjọba lẹ́lẹ́ẹ̀kejì
èyí tó tún dàbí rẹ̀ ẹ̀wẹ̀ ó ní wípé ní Kánò àwọn ọ̀dọ́ mọ̀ yarí ní Kánò ní ilé ti ṣẹlẹ̀ àwọn ọ̀dọ́ wọn yarí òun náà lẹ́ ń wò yẹn wọ́n yarí wọ́n ní àwọn ò ní gbà o kí APC kó tún fa ààrẹ kalẹ̀ mọ́ pé àwọn ò tiẹ̀ nígbà rárá ni pé àwọn ò tiẹ̀ tó wá fẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé anything tó bá ti jọmọ́ ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu campaign ni o anything ni o tó sà ti jọmọ́ pé APC o ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ò ní gbà gbogbo nǹkan tó jọmọ́ ti APC pátápátá òun làwọn ọ̀dọ́mọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ní fàyọ tí wọ́n fà á ya káàkiri tí wọ́n dẹ̀ ń bà á jẹ́ káàkiri torí wípé gbogbo ẹ̀sùn ni wọ́n fi kan ààrẹ ẹ̀sùn tó pọ̀ lọ́pọ̀ náà fi kan ààrẹ wọ́n fẹ̀sùn pé kò sí security wọ́n fẹ̀sùn kan pé ebi ń pa àwọn wọ́n fẹ̀sùn kan pé ìyà ń jẹ àwọn gbogbo nǹkan tá kà sílẹ̀ yìí àwọn ò rí sọ nígbà ayé tí Buhari wà ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó ti da ayé Tinubu ń sìn àwọn náà bẹ̀rẹ̀ sí ní ka oríṣiríṣi ẹ̀sùn sí Aṣíwájú lẹ́sẹ̀ ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní tá a bá sunkún àmọ́ ríran ni àwọn ọmọ Yorùbá náà rí pé àkókò lélẹ̀ tó yẹ káwọn náà wá pe àárò àti ọ̀dọ̀fin inú wa bẹ́ẹ̀ ni àkókò lélẹ̀ tó yẹ ká pe àárò àti ọ̀dọ̀fin inú wa káwọn náà ká fìmọ̀ ṣọ̀kan àwọn nọ́tà yìí àwọn ń fìmọ̀ ṣọ̀kan bó ti yẹ pé gbogbo nǹkan tó ń jà fún yìí kò make sense to some of us that know that pé àwọn ni wọ́n ti ń rúùlù wa fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó fi ń rúùlù wa yìí kí ni àwọn èèyàn ń bẹnẹfíìtì kí la bẹnẹfíìtì látara wọn tá a bá ṣe ń ka àwọn tó sì rúùlù wa jù ní Nàìjíríà lónìí àwọn nọ́tánàsì yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá dórí pé ìran Yorùbá ló ń ṣe é sìn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ìyà ń jà àwọn ebi ń pa àwọn bí gbogbo wọn kálukú wọn àwọn àgbààgbà wọn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Benue tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àti ẹ̀dúpẹ́ pé ọba yẹn sọ̀rọ̀ káyọ̀ àwọn ọba wa náà nílẹ̀ Yorùbá àwọn náà tiẹ̀ ń jáde àwọn náà ń sọ̀rọ̀ bí akin tó ń sọ̀rọ̀ alágbára tó ń sọ̀rọ̀ bí akin táwọn náà ń jáde ẹ wo bọ́ba yẹn ṣe sọ̀rọ̀ mo lérò pé tó bá pélé Yorùbá ni pẹ̀lú irú àwọn ọba tá a ní lọ́wọ́lọ́wọ́ ẹ̀ wọ́n lè má sọ nǹkan kan tí wọ́n kàn máa sọ náà ni pé Your Excellency we can see what you are doing you are trying ọba TV sọ́kàn rẹ lójú ni pé try rárá eléyìí ò sọ̀rọ̀ communal clashing àbí reprisal attack wọ́n fẹ́ palẹ̀ àwọn ọmọ pátápátá ni wọ́n fẹ́ palẹ̀ àwọn ọmọ ni wípé nǹkan tó dẹ̀ kí ìjọba ṣe kán wá ojútùú sí kí kálukú wà lórí ọwọ́ ẹ̀ ni kì í ṣe pé ọ̀rọ̀ pé káwọn kan tolerate àwọn kan àti ẹ̀dúpẹ́ pé àwọn ọba báyìí wọ́n lè mọ sọ̀rọ̀ síta wọ́n lè sọ̀rọ̀ sókè nínú abala ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni tó ń lọ lọ́wọ́lọ́wọ́ náà lórí ìkànnì SNTV náà là ń mú wá fún yín lọ́tún. èyí tó tún dàbí rẹ̀ ẹ̀wẹ̀ òun náà ni ti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó Akéwùmí Àǹbọ̀dé ó mà tún ti sọ̀rọ̀ kí ló sọ gan-an bàbá yìí sọ̀rọ̀ ó ní wọn ò jẹ́ kóun lò jọba òun ò jẹ́ kóun ṣèjọba òun tán tí wọ́n fi yọ òun bí ẹni yọ jìgá wípé kò sì dùn mọ́ òun rárá o bẹ́ẹ̀ ni gómìnà yìí sọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó Akéwùmí Àǹbọ̀dé bí ó ti sọ Àǹbọ̀dé break silence reveal why he was removed as governor Lagos State governor ajésáré kà á díẹ̀ sí wa létí former Lagos State governor Akéwùmí Àǹbọ̀dé has opened up on the reason behind his controversial removal from office after a single term, alleging political sabotage and resistance to his reform from powerful interests within the ruling party. In a detailed account, Àǹbọ̀dé listed several bold policy decisions and refusal that he claimed led to his political downfall. Àǹbọ̀dé ṣàlàyé nínú àwọn nǹkan tó kọ sí tí bàbá yìí ṣàlàyé nínú ọ̀rọ̀ tó sọ ni wípé ó ní òun ṣe gudugudu méje o yàyà mẹ́fà ṣùgbọ́n àwọn èèyàn yóò fẹ́ lọ síwájú rárá tó dẹ̀ jẹ́ wípé ìtara wọn nìkan ni wọ́n mọ̀ wọn ò ro tara àlù rárá pé àwọn yìí o ni wọ́n dìtẹ̀ yọ òun tí wọ́n jẹ́ kóun ṣe gómìnà lẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ Èkó. ẹ máa láìkè tó ẹ máa share rẹ̀ ẹ já mọ èrò tiyín ní comment section ẹ bá láìkè bá share ẹ bá pín ẹ jẹ́ kó mọ lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé ẹ ṣé ò tẹ̀ ń tẹ́tí sí wa ò ní gbogbo ìgbà. Please like, share, comment and subscribe. Thanks for watching.